àtìyá ọkọ ta ló yẹ kó wá kẹ́mọ. Tantala. Ó níye ọdún tí ìyá ọkọ ti lò kọ́mọ tó dàgbà kó tó sọ pé ó fẹ́ fẹ́yàwó ó bímọ báyìí ẹ gbọ́ ta ló lẹ́tọ̀ọ́ sí i. Ó ti ń wùyá ìyàwó náà kóun náà di girama ọmọ tó ti ń rè láti kékeré gbogbo nǹkan tó ṣe ọmọ òun náà ló mọ̀ ọmọ ti wá bímọ báyìí congratulations o. Bóyá lẹ gbàgbé tí ẹ rántí pé wọ́n ní tó kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. Àwọn ìyàwó míì wà wọ́n máa ń fẹ́ràn ìyá ọkọ wọn gan kódà jù ìyá wọn lọ ń gbà míì. Àwọn ìyá tó lákíkanjú tán lè ṣiṣẹ́ lọ́tún tán lè ṣe é lósì àmọ́ ìyá míì wà tó jẹ́ pé ibi ó bá jókòó sí náà ni ó ti ní ẹ mú gbá wá má wo wá o. Ìyówò kò jẹ́ nínú ẹ̀ àmọ́ yọ síra wọn náà ni ẹ ṣáà ṣe sùúrù pẹ̀lú àwọn ìyá méjèèjì àwọn méjèèjì náà ná lẹ́tọ̀ọ́ àmọ́ síbẹ̀ ẹ yọ síra wọn. Ìkànnì Fresh la wà yìí lábẹ́òkúta 107.9 náà ń pè bí níbi tá a ti ń kilẹ̀ fàlà lọ́pọ̀ ẹ̀bìtì kálukú wa ó mọ̀ rí sí àmọ́ rí ṣe àmọ́ rí jẹ kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ yìí àwọn ọkọ̀ ojú táyé ti wà ń bí lọ́kọ̀ọ̀kan èjèèjì mo ti ń wòyá àjẹ̀bú bá kẹ́tù rèé pápá láṣẹ oúnjẹ wúrawúrawú náà ti wà ń bí oníkànga bàbá lẹ́gbàá kálukú náà láti do wá ẹ gbádùn wa dáadáa lónìí ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n Kẹ́hìndé Hussein lamojú ẹ̀rọ wa lóko olóòtú ètò yìí dókítà Adéyínká Adégbìtẹ́ ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ìyá Akétu àwọn náà tẹ̀lé bá Akétu wá wọ́n jẹ́ lẹ̀pẹ́. wọ́n fẹ́ wọlé ìyá Akétu ni Dọ́lápọ̀ ló ń jẹ Dọ́lápọ̀ Dẹ́yìndé ọ̀pá nìdílé kọ ìtì ẹ̀. wọ́n á fà fọ́ kàtìkàtìsá ọmọ wọn ní Kétu olùkú bá Akétu gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni. Obìnrin nke sí ọba mi. Káwọn ará ilé káwọn àpẹẹrẹ wà. Dédé wọn nìyẹn ni mo kí wọn ẹsọ ẹbẹsọ ojú ní tẹ ni o. Ẹdí dájà ọwọ aṣa ọkọ̀ nfẹ́ dánú ọ̀lẹ́ wọn fọ kẹ́ gbé òpè kù kẹ́ fi irun lédi àbí kẹ́ fi dìlé òpè kù lè jẹnu méjèèjì omi ẹ̀kọ́ náà ni. Mo ti mú wa síláńgì wa kọ. Ájì ara màlí fa agbọ má bí wọn rorúkọ mi. Ẹ kú kalẹ̀. Ọ̀pẹ nìfọlọ́wọ́ bàbá lẹ́gbàá. Ó ní ṣẹlẹ́yà. Aláwọ̀ Ó ní jí ẹgbẹ́. Àmì o. Ó ní ké bí egbére. Oríṣiríṣi. Ó ń gbóhùn egbé. Ó yà mí nẹrun. Ìgbọ́kúgbọ́ lẹ́mẹ̀gbọ́. Wéwù fọ́ bá láwọ́ wérò ń wà. Ó bẹ̀rẹ̀ ṣé o ti ka wọ́n ká tó. Nígbà yìí kò ní képe egbé ṣé wọ́n gbóhùn egbé wò. Ó ń ka iye písìsì wà núgàrí kẹ́kàn. Ìyẹn rò ń ṣe lọ́wọ́ lé ẹ kò tètè kí gbóhùn rẹ̀ kò já tó. Irú àdánwò kọ òun kọ́ mo ti á ṣe. Ó máa ń ṣe mistake. Ike méjì yóò rà lọ léǹje lò. Ìyàwó àtọmọ rẹ̀ tẹ parí rẹ̀ tán. Ṣọ́pọ̀ ni. Àwọn ẹ̀wá ní olówádélé á tún máa mú gàrí nínú ni àwọn máa di wàhálà wa ni. Ládùúgbò gàrí mọ́ra wa lé. Gbòtí dàbí wà lé máa kó lé. Àgbàjọ́rò fíìmù kàrẹ́ ìlú wà kó. Ló bá mú lọ káàkà sílẹ̀ pé ìwọ̀n báyìí máa mú nù ẹ̀. Ọ̀pọ̀ ògùn ọmọgádùn ọ̀nà àbí kan pé kìnìún ẹ̀ ló wélì. Ọ̀pọ̀ olùtẹ̀. Ọlọ́run ti ń ṣeun. Àti ẹ̀dùgbà ṣe bómi ń ka gàrí. Omi ní ń ka gàrí ó tiẹ̀ dábàá. Ẹ ṣé mo ọṣẹlẹ̀ nǹkan kò ní í ṣe ó ní kà ní dúpọ̀ pé. Ó kì í kíyàn. Ṣé èmi rè ní flọ. Ṣé bá ti gba máìkì lọ́wọ́ ẹ̀? Nígbà òyì náà ń ràn ọ́ lọ́sẹ̀ sọ. Ìwọ́kẹ́ yìí kọ́ lórí ọ̀sẹ̀ ìwé stéèjì ọ̀jẹ̀ pé ikọ̀ handle stéèjì dáadáa. Kò handle stéèjì. Ìyẹn kọ̀ǹdọ́ ẹ̀ náà. Bàbá lẹ́gbàá ẹ bá káwọn ará ilé ojú. Olúfẹ́mi rè náà kọ̀ lórúkọ tèmi oníkọ̀gá àgbọ̀ ọgbẹ́ èdè tó pẹ̀lú gbùlùgbùlù kọ̀gá àbírọ̀lẹ̀ ẹ bá gbádùn wọn. Ẹ̀rọ ti dé. Ìwọ́n tá ṣẹlẹ̀ ní o ẹ̀ sọ fún ìyàwó ẹ̀ kó má tẹ ọmọ sẹ́gbẹ̀ẹ́ mọ́. Kí ló dé ṣé ń kọlu ọmọ ni? Bí wọ́n bá pè é
ní kó sọ̀rọ̀ sínú microphone. bẹ́ẹ̀ yẹn sínú ṣé báyìí nǹkan ká má sọ má ṣe wà ní sọ ọmọ ní woman right ọmọ ìwọ ń sọ lọ́dẹ ilé wọn. Kò yé mi irọ́ o. ni òun wá sọ. àwọn òní òní jẹ́ Ìwọ ní ṣe káàkiri rí tí wọ́n ayé sọ náà. lé wàhálà lè àwọn fẹ́ ènìyàn mi yóò fún gbé ọ. ládùúgbò ẹ̀ ló ń gbá program fọlẹ̀ ojú táyé ká sọ fún ẹni o torí ọmọ ọlọ́mú o òun ní gbà mí lóru lẹ́ẹ̀bẹ̀ ń gbà ọmọ lépa. ṣé o dàrú parí yẹn ọrùn Ṣé wọ́n ṣe ọlọ́run fíìmù yìí máa ń wò látọjú oorun lọ́mọ ẹbẹ̀ tí ń sọ fún gbà mí ìyàwó àtẹ̀sọ fún ìyàwó ẹ̀fọ́ lè bóyá kọ́ máa lọ lé lọ́dọ̀ òbí láìkàn lè ṣe ìyá ọkọ lè kọ́ máa bójútó ọmọ àbí ìyá ìyàwó mo sì ẹ̀dá iná mọ̀ ní tántálá ni ní àwọn ònìyàn ti àtẹ̀sọ fún pé bóyá ìyàwó ẹ̀kọ́ máa lọ ti yẹ̀ ń tán bóyá bọ́ mo bá dàgbà kó á padà wá nílé. Kò ní burú fún ẹ torí bẹ́ẹ̀ má fi ojú ọgbẹ́. má máa dá sí nọ́rọ̀ mú ó ní kí kí ó ní ọ̀hún aláàárọ̀ kò ṣe ká tọ́tọ́ páyé ká àwọn èèyàn mú tábàlìkì nínú. torí mo ti sọ fún ẹ ti pẹ́ lórí ètò yìí ká ní wí máa tẹ babaláwo rẹ kò ní jẹ̀dọ̀ káká lọ. jẹ́ńjẹ́ kan ò ní kéde gbogbo àwọn ẹ̀dárún jẹ̀bà. Kò sí wàhálà pápá láti ojú ráúráú tó ti délé mi o. márùn gbẹ̀kì. Ètò tó ti bẹ̀rẹ̀. ìjọ ìṣó máa dirun bọ̀ yìí. Ẹ filẹ̀ bàbá rẹ tíráfù ni mo ti bèrè lọ́rẹ̀ rí bóyá bí ẹ bá dé wọn àṣàánú rẹ ṣojú kókó sórí pẹ̀lú ọjà àwọn méjèèjì sórí lẹ́yìn tiẹ̀ ọlọ́run kọ́ ṣá. tẹ̀sílẹ̀ lẹ́yìn. bàbá yé wa bàbá yé wa ní bá wí wọn kò bí tó bá àkóso nǹkan níbi àwọn máa ń sọ. ohun rẹ̀ ti Inú lé. tẹ̀- ìwọ ìyàwó rẹ Inú ìwọ tẹ̀- yìí tó ti pé wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ ìyá jù. ní ẹkùn ẹ̀ kò sí ẹrù fẹ́ sọ́dọ̀. ìyẹn ṣe bó jẹ́ kí n wí látàárọ̀ jẹ. play some sort fẹ́ wọ́n fẹ́ tọrọ ìkíní ni wọ́n fẹ́ tọrọ nǹkan ni. kí wọ́n fẹ́ kí ni wọ́n máa tọrọ. máa wà ní ìsìn ọlọ́run kọ́ ṣàánú ẹni ni ọlọ́ ṣe é sì kàn ọyẹ èsì kan máa yọ omi líta bí kò yọ omi. tó wá yọ náà lé. ẹ̀ṣọ́ ara yín. ìwọ ò tí ì rí mi kọ́ṣẹ́ tó sọ yìí o. ọlọ́run tí o fi ṣe nǹkan lọ́dọ̀ ẹ̀ tó wà ní. kí ló ní ó máa fi ṣe kán ó máa fi ṣe kán. ìwọ ń lò wá bí jẹ́ kọ́ ò tí ì lọ́dọ̀ ìyọ̀dé sí o. ọlọ́wọ́ yẹn mi ìsọ́kọ̀ ìwé sáàmì ẹni. gbogbo ẹ̀ ló máa bọ̀. water village ni ò bá lọ. ó yàgò àwọn aṣíwájú. ẹ̀yin ìfẹ́ mi ó dàbí ìgbà táwọn haúsá ń kẹ́dùn. ṣé wá Moses ṣé wà sí lára ẹ̀ báyìí. ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ bá rẹ̀ rìn mọ́. ẹ̀ka gbọ́rọ̀. ó lè ti rẹ̀ ní ọ̀rẹ́dì. ó lágbára báyìí o bá a tó tu lóde. má da sọ̀rọ̀ rẹ. èébú ló kàn wá. èébú kan má da sọ̀rọ̀ rẹ. ó ń sọ fún mi ní sìkálẹ̀ mi la ṣe é sì. níjomi sínú ilé inú ilé ń gbóná ìta tutù. àmọ́ ìyí ń bá ti ṣe fún yàtí yàrá rẹ. wá sọ níbo lè bá àwa ṣe é sì gan ńgbà ṣé payọ lọ bá wọn ṣe é sì yàn ọyọ omi kó máa yọ sí lítà lomi ń yọ sínú ilé. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. torí pé kọ́ba àlérò mi mú nù lé. ẹjọ a máa pín ètò yìí sí méjì àwa kan máa ṣe aago 5 sí aago 5 àbọ̀ àwọn kan máa ṣe aago 5 àbọ̀ sí aago 6. torí ọ̀rọ̀ rẹ sú mi o. ẹ wo ọpẹ́ ní fọlọ́run ọba tó fún wa lórí ọ. àti ẹ̀dúpẹ́ ó tiẹ̀ ti sún ó ti hù oríṣiríṣi dànù. tí kálukú ti ń bá fẹ́ra látàárọ̀ àfikáyà rẹ́rìn àní dààmú. òun kọ ni ṣé bí Wálé Bákàrè bá mi mo ti ṣiṣẹ́. Ṣé wọ́n kọ̀? èyí ń kọ sára sí mi. èèyàn ní gbà yẹn. Wálé bá ìyá náwó ẹ̀ báyìí èsì yẹn rọ̀ bá líbẹ̀ ẹ̀sìn òru ó máa ṣe. sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ dùn. kiri náà dùn mí abẹ́gbọ̀ kàtìkàtì lẹ́rú ẹni kábà sọ fámìlì ká ní inú ilé ń gbóná ìta ń tutù. àlọ́ surprising ni ṣé mo kọjú ẹ síra wọn ni. òtútù ṣe mọ́ ní àwọn lítàrí community. Olúwa ṣàánú mi o. Yéè. àwọn yóò ní pa mí. tí wọn náà ṣe wà ń rántí pé ṣe wà fèsì ẹgbẹ́ mi o. ọ̀rọ̀ yẹn kọ́kọ́ tutù. mo ṣe òótọ́ ni ṣá àkókò mò ń rí ìta akẹ́kọ̀ọ́ kan wá ìgbà tí mo kọjá àgbẹ̀ yẹn mo ṣàrí pé owó ìgbẹ́ ń kọ́ other places ní kò lọ. ṣé mo ṣe ìrẹ̀lẹ̀ bá wọn fi ìtì ní. ẹ wọ ẹ àfẹjá ṣe tá a mú ẹja ṣètò ẹjọ́ tó lọ. wọn ò ní pa mí o. bàbá ti torí èsì kodò ni kí ó dé. wọ́n mọ̀ pé gbogbo èèyàn olólùfẹ́ ojú táyé náà ti ń wò pé kí ni tá a fẹ́ gbéyẹ̀wò dáadáa lọ́sẹ̀ yìí ní tá a fẹ́ gbéyẹ̀wò ni pé kí lọ̀nà àbáyọ sí àwọn ilé tó ń dà wó lórílẹ̀‐èdè Nàìjíríà
kí ni táwa náà fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ògùn wa ń bí kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ sí wa kí ni àwọn àjọ tó ń rí sí bọ́n ṣe ń àpúrùfù àti kọ́lé nípínlẹ̀ Ògùn náà nílò láti ṣe àwọn kọngilá lọ́tùn lósì táwọn náà ń kọ́lé kí ló yẹ kí wọ́n ṣe àwọn tó sì jẹ́ pé Múyìwá làwọn náà ń ṣe ẹ bá po sìmẹ́ǹtì yẹn ẹ bá ṣe ti bí kí ló yẹ káwọn náà ṣe kọ́mọ̀ bá jẹ́ pé ọ̀tọ̀ ni tí kọ̀ǹtráktọ̀ á ní kí wọ́n pò ní sìmẹ́ǹtì ọ̀tọ̀ ni táwọn náà á pò oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá á bẹ̀rẹ̀ sí mẹ́nu kàn á sì wá ọ̀nà àbáyọ sí i níta fẹ́ gbéyẹ̀wò ní lónìí láti ṣe ìgbìmọ̀ rẹ̀ lórí ètò yìí ètò wa Ojú Táyé. Níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn báyìí ní Èkó àwọn ilé alájà méjì tí wọ́n wó lulẹ̀ ńbẹ̀ ó fẹ́ ẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn légbodò lágbà kan bóyá ìyẹn ò sí mọ́ lọ bí ọdún bíi méje wọ́n ní ilé gàràwò kan nínú ṣọ́ọ̀ṣì kan ló wó lulẹ̀ tọ́pọ̀ àwọn èèyàn náà farapa táwọn tó kú náà kú ńbẹ̀ ńgbà náà àwọn ilé míì wà tó jẹ́ pé a tiẹ̀ máa ń rí lórí social media tí wọ́n sì ń kọ́ lọ́wọ́ téèyàn ó rí tó ṣe bí kó fẹ́ dorí kodò báyìí ṣé irin tó fi káàsì ẹ̀ ni ó wọ́ ni àbí pákó tí wọ́n lò ìyẹn ni ò dáa tá à ń rí lóríṣiríṣi báwọn èèyàn ṣe ń kọ́lé lásìkò tá a wà yìí àwọn kọ̀ǹtráktọ̀ míì wà tó jẹ́ pé àwọn ṣẹ̀ di kọ̀ǹtráktọ̀ ni àbí wọ́n ṣẹ̀ di kọ̀ǹtráktọ̀ ni àmọ́ àwọn tó ti pẹ́ nínú iṣẹ́ yìí ohun tó ti gbé ṣe irú ọkọ̀ tó ń lò ń làwọn náà fẹ́ lò ní kíákíá ọ̀gá tó ti di dàrẹ́kítọ̀ àtẹ̀tọ́ṣẹ̀ ìgbà síṣẹ́ ṣé a lè retí pé ásẹ̀tì kan náà ni kí wọ́n jọ ní ni kí ló fà á tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ sí i táàfin ní máa gbọ́ pé ilé ń dàwó ilé ń dàwó àwọn ilé míì sì wà tó jẹ́ pé ó ti tó bíi 50 ọdún 100 ọdún tí wọ́n ti kọ́ ọ táwọn onílé ọ̀hún sì ń gbowó ilé ibẹ̀ àwọn táwọn rántí àti wo àwọn ibi tó ti sán tó ti kíráàkì ńbẹ̀ láti tún ṣe kí ni ipa tó yẹ kí ìjọba kó kí ló pẹ́ káwa fúnra wa náà ṣe ládùúgbò CDA ṣó yẹ káwọn tó ti ẹ̀jẹ̀ CDA ṣe àmọ́ tàbáwọn tó ń gbé ládùúgbò kọ̀ọ̀kan ṣàkíyèsí irú àwọn ilé bẹ́ẹ̀ tó wà ládùúgbò wọn torí mo rántí níbi ọdún mélòó báyìí ní Ifọ̀ ilé kan ọlọ́kadà kan ń kọjá lọ ní ilé ọ̀hún sì ya lẹ́gbẹ̀ẹ́ ó sì pa ọlọ́kadà ọ̀hún kò kúkú gbé nínú ilé ó kàn ṣe kòńgẹ́ aburú ọ̀hún ni kọ́lọ̀ ń ṣàánú wa ká má ṣe kòńgẹ́ aburú láyé wa àmọ́ bó bá jẹ́ pé ilé yẹn náà ó wà létòlétò irú tó ṣẹlẹ̀ ńgbà náà yẹn ò ní ṣẹlẹ̀ o kó tó di pé wọ́n wọlé ọ̀hún tán wá tún un kọ́ kí nípa tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wá kó bá a bá ṣàkíyèsí lẹ́kan ládùúgbò wa tó ti ń dẹnu kọlẹ̀ tàbí oríṣiríṣi nǹkan lè àti rí tó ṣẹlẹ̀ sí i ṣé ó burú bá a bá sọ fúnjọba tàbí tá a sọ fún àwọn tó wà ládùúgbò wa pé ṣé a máa nù ẹlẹ́kùn ilé tó wà níbi báyìí yẹn ilé yẹn ti yá o àwọn ọmọléèwé ń kọjá ń bẹ̀ àwọn tó ń kiri ń kọjá ń bẹ̀ àwọn shoemaker nkankan àwọn télọ̀ èjìkárí ṣọ́ọ̀bù náà máa sinmi ń bẹ̀ bí wàhálà bá sì ṣẹlẹ̀ á di họ́wùhọ́wù kí ni patẹ́nìkọ̀ọ̀kan wá lè kó àwọn ilé tuntun tá a fẹ́ kọ́ kí ni ẹ clear truth yín dáadáa ẹ kárí láyé kí ó dé tí kí ni fi ṣe. bàbá ẹlẹgbàá ìbáṣẹ ń pè ló sì bẹ̀rẹ̀ sí ní sí àmì mu náà kí ó dé kí nàgbà tó bá. ó mi sí àmọ́ ọ̀la. nínú èdè kẹha yẹ kẹkẹ. èèyàn tí kò bá fẹ́ kún mi kàn òun lára. èdè lọ́ọ̀dọ̀ ẹ̀mí mi kí ọ̀nà gbà tó bá ń gbà kì í ṣe màálù. ó dènà sùúrù. ṣé màálù kan gbọ́dọ̀ mi tó bá. ó sì mí gan mẹ́ẹ̀ mo ní kí ó dé kí nàgbà tó bá. ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ara rẹ̀ yìí o. ara alẹ́ kankan ò gbọ́ pé mi pé màálù ìwọ nìkan. lórí ọkọ̀ gbọ́n ní kó ṣe gidi. ó jẹ́ pé ẹni tí ń ṣe bá akétu ti yàtọ̀ sí gbogbo èèyàn nìyẹn. ẹ̀wọ̀ ẹja fi tọ̀rọ̀ bá akétu lẹ̀. yóò tán. kò sí wàhálà. àbùkù ṣe é dé. bàbá lẹ́gbàá àtọkù. ẹ dẹ́kun
kí lẹ rí sí ní tá a gbé yẹ̀wò tá a gbé kalẹ̀ yìí kí ni ipa tó yẹ káwọn èèyàn wa kó ẹ bá sọ̀rọ̀ pa àwọn ará àdúgbò lórí àwọn ilé tá a ti kọ́ ti pẹ́ ká mọ̀ lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Ó ń ṣẹlẹ̀ rí pé yàtọ̀ sí ya ti kọ́ ti pẹ́ ọ̀rọ̀ pé ilé ń dàwó lulẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ó pẹ́ díẹ̀ kí láàbí má kọgùn sọ́ọ̀dẹ̀ wa wà ìkan ṣíṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹ̀pẹ́ ìmúlégbè wà níjẹta kan pé àwọn ọkọ̀ títí di àwọn eléyìí wà pé àṣà yesterday pé títí dìrọ̀lẹ́ àná gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń yíwọ́ àwọn 9 rán lórí ọ̀fẹ́ àti gbé jáde láàyè bí yóò jẹ́ pé àwọn 17 àwọn ìtìjọ́ Ọlọ́run lípè. Ó yẹ kí nínú àwọn tilé yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ yìí wọ́n ti kọ́ ti pẹ́ renovation àtúnṣe ó yẹ kó máa wáyé bóyá wà onílé àti máa mú iye ọdún bóyá ọdún 4 a fẹ́ máa fi ṣe bóyá ọdún 5 àwọn bíbá ti dẹgẹrẹmìtì libẹ̀ ká ṣàtúnṣe sí i. Àwa èèyàn náà lò lórí òjò rí àwọn ilé yọba fẹ́ ń kọ́ bá ń ṣe foundation ó yẹ kájọ mójútó èyí ṣe pé ilé yọba kàn sí ráìsì dé pé ilé tuntun kan ti wà ládùúgbò Kétu ó jẹ́ nǹkan sí ráìsì oníráìsì lára gbogbo bí wọ́n ṣe foundation rò mọ̀ kó máa má lajẹ ráìsì kiri líbẹ̀. Ní ìbáwọn mójútó foundation yẹn ń ṣe báyìí ó ṣe sọ́líìdì kó gíríkì sí. a ti jẹjẹ kújẹ ká ti gbàgbé ara. Ó pọ̀ jù gbogbo àkàrà ọdún eégún dídókò ó mọ̀ nípa rẹ̀. ìjọ ìyàwó ẹ̀ bá sì kiri provision bó sì jẹ́. yẹ pé ìyàwó rẹ kiri ni. ẹwọn eré ntọ́ Kétu láàyè o wọn à sọ̀rọ̀ náà ẹ̀wọ̀n fọ́nrán kan tẹ́lẹ̀ o. ṣé kọ̀ńdọ́tọ̀ ní ṣe fúgàmù kẹ̀ ṣé kò rí pé ojú tó kẹ̀ ẹ́ pọ́n. máa wò tẹ. ṣé ìgbọ́dọ̀ fi gò sójú. máa wò ṣé kò pé wọ́n mú un lé. akóyìn wọn nù máa wò tẹ. Ipa yìí àwa náà ní láti kó. sọ fún Fẹ́mi kọ́ má bàa rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ mi mọ́. bàbá lè gbà á. kíṣe kí ẹ pààrọ̀ òkòkò rẹ̀. ẹ̀rín bàbá lè gbà yìí ó ju ẹ̀rín ọ̀nà èyí ń fa nǹkan nù kọjá. owó tí ẹ fi dọ́kítọ̀ oníkọ̀gá sí. ní ìwọ́pá ẹ̀ wà yìí wọ́n máa jẹ dọ́kítọ̀ lómi kì í. bẹ́ẹ̀ o àwa yìí ń kọ́lé náà ẹ má jẹ́ ká ṣe kan sí bí àṣà àwọn kan. ẹ jẹ́ ká rí i pé gbogbo wọn fẹ́ lò kí àwọn ìbá fẹ́ kọ́lé lọ́wọ́ wa bá ti sọ pé báyìí wọn fẹ́ ṣe rè èsì ń burú nínú pé kéèyàn náà ṣùgbọ́n kíní kan yẹn ń pè ní substandard ayédèrú yìí kó o tẹ̀ wọ́n tó kẹ́ wá pé eléyìí àpòlẹ́ àrùn ní ẹ̀kan lò kó kàn ṣe ìgbé ọjọ́ iwájú ọlọ́mọdé kárí. àmì o ẹ ṣeun máa Kétu bó o ní nǹkan. ẹ dáa fi nǹkan kò ní í ṣe. ilé fe. ilé ń wà. ilé ń wà. pásílẹ̀ gbogbo ẹ̀. àdópẹ́ àfihàn bribe. àmọ́ ojú ìtì ọkẹ́ ẹ̀kún dé kàn mí kí ó dé tí ó gbé mọ́ sínú sálẹ̀. sọ wí wọn bèrè lọ rẹ. ṣé wọ́n lójú ẹkún lẹ́nu bòǹtì pa ìdí àpótí. báyà bá Kétu ẹ̀ka àkọsọ ní ìlú ṣé èbú ni akọ́ṣẹ́járí rẹ èbú náà ni máa bú tí máa fi kó láyé. sọ́pàpá nà yẹ ifá ọ̀dọ̀ ń wò wọ́n máa sọ ẹ lọ́jà yìí. mèmí ò máa bọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ bọ̀ ni torí Yorùbá bọ̀ wọ́n ni. kó máa sọ̀rọ̀ bọ̀ ń gbà nígbà ọ̀ya ẹ̀ dúró. ìgbà ń gbéyẹ̀wò yìí kí lẹ rí sí ẹ bá dá sí i. sórí kìnnìkì ẹ̀ kódà ọba ní àánú jẹ gan kódà ilé kọ́ máa wó pàníyàn wọ́n máa ń sọ pé akàrìnlẹ́jọ́ ibi ń pọ́nà a kò sì ní í sí níjọ́ ibi ń palẹ̀. láyé àtijọ́ ilé ìbàmbàm òun kà mọ̀ báwọn pò wò bàbá mi mú lé. ibi ẹ ló gbé dàgbà tàbí kí ló máa tún sọ. ilé ìbàmbàm. ìyàwó lè pa á lábàrá. nígbà ayé ọ̀làjú kèétí dé báyìí láà máa ṣu ilẹ̀ alámù a máa jù fún un wọn mẹ́ mú a máa jù fún un wọn mẹ́ mú. bàbá mú lé nìyẹn o. ń sì ń pẹ́ gan. bó a jọ fẹ́ á wo kọ́kọ́ ti máa sọ̀kò lanu hẹrẹpẹ wọ́tà ilé ti fẹ́ wò ilé kì wó pàníyàn bá láyé àtijọ́ lójijì bá wọn ti mẹ́rin rí àpẹẹrẹ wọn ti bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ojú fẹ́ tún ọmọ ni wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe bó àjọ aṣẹ́ṣì ó ṣèṣì ni. ṣùgbọ́n mi ìyé mi ti rí i pé àti ṣì í nísìn lóde òní ni pé a kò máa yẹ ilẹ̀ wò a kò sì máa béè lọ́wọ́ ilẹ̀ káì máa gbé ẹrù káyéwò ẹ̀. ilẹ̀ kẹ̀ẹ̀pá ń wà òkè náà jọ̀ náà tiẹ̀ onákan déédéé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹrù sí èwo ilẹ̀ ṣọ́run kò ní í wọ̀ wọn kàn náà wọlé ọ̀ bóyá ilẹ̀ yanrìn ni o bóyá ilẹ̀ amọ̀ ni o bóyá ilẹ̀ òkúta ni bóyá ilẹ̀ yóò lè di nǹkan mú ni àbí ilẹ̀ yóò lè gbé nǹkan ọkọ̀ máa lọ owó ilẹ̀ ń tán wọ́n kẹ́ máa wò ó bá nísìn nígbà yìí wọn kò wọ́pá ilẹ̀ ń ṣe wà gíní kan ilẹ̀ wọn tẹ́jú wọn kọ́ bẹ̀ sí ní gbẹ wọn bẹ̀ sí ní rin lé sínú ẹ̀ òun pé bí ẹ̀rú kú ni ọkọ̀ bá dúró dáadáa tìróńgó olúwa ẹ̀ tàkìtì ni nígbà wọn bá lọ gbé sí ewu ẹ̀ ọ̀run bẹ̀rẹ̀ sí ní wọ ilẹ̀ ọ̀run bẹ̀rẹ̀ wọn kọ́kọ́ wọ́pá ilẹ̀ wọn ṣe rí àdúgbò wọn ṣe rí ń tán lẹ́yìn eléyàn
òun kó àmú àwọn kó wò pé iṣẹ́ ilé kíkọ́ olùmí ẹ̀ sọ pé wọ́n wà lọ́wọ́ ẹ̀ tí ó wọ́n kọ́kọ́ láàyè oṣù 3 nísìnyí wọn báyìí yòókù kọ́dún ìkọ́ parí olùmí ọ̀n fẹ́ kọ́lé kó sì kó sínú ẹ̀. kókó sínú ẹ̀. ṣé ọlọ́run yóò dá gbogbo kinní wọn ṣé ìjọ méjì ló fi dá àbíjọ́ kan ìṣó kò ní yọ̀ọ́ ká tí ó lò kéèlọ̀ kí sìmẹ́ǹtì ti ń sálẹ̀ kéèlọ̀ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àgbẹ̀ ni à ń dáná lọ́wọ́ àgbéṣu kaná àní sùúrù títí iṣu bọ́ sí ewé náà iṣu jiná tán àbẹ̀rẹ̀ sí ní àfi ìkanjú jẹ́ ìtì olúwẹ̀ ẹ̀ bò tó dábàá lè ká wo kẹ̀ nísìn ọlọ́run kò jẹ̀bi o àwa ò ní ọkẹ́ lákò kíyèsà fọ̀lí ọ̀nà wọn bá fẹ́ kọ́lé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí àyẹ̀wò ṣé ilé àfẹ́kọ́ ìṣó lè dúró sílé wo ilẹ̀ lí ibi mo sọ pé àwọn àjọ kan wà yóò wà lè ṣáàjì kìnnìkẹ́ bóyá àwọn ni ká tún ti àwọn Ministry of Land. àwọn máa ń wò pé ṣé bí ilé dúró sí èyí ń ṣe àtòyè bá wọn ṣe kọ́lé ká sọ pé bóyá àwọn tún wọ́n wà kéètù náà. wọ́n wà káàkiri ajẹ́pẹ́ àwọn ònà kó tún bọ̀ wọn kó tún mú aṣínú ṣe hàn gan ṣùgbọ́n ló lòmí ọ̀kẹ́ bí ó sọ fún fọ̀lí kó méèkọ́ pẹ̀tẹ́ẹ̀sì lẹ́ẹ̀ ló fẹ́ kọ́ lọ́rọ̀ èèyàn nígbà bá sì ṣe àlọ́ owó wà lọ́wọ́ ìtì o lẹ́ẹ̀dì pé wàhálà ń dé ń dà wó bá ṣùgbọ́n kí ní kẹ̀ kọ̀ dáa o kọ̀ dáa ilé kọ́ máa wú kọ̀ dáa àwọn ọ̀nà yóò ń bá a lọ ọ̀nà wọn kàn ló mú kì í ṣe ìpínlẹ̀ kan ṣo ni bábàlíkà wò ó ṣẹlẹ̀ káàkiri ọ̀ṣẹlẹ̀ l'Íbàdàn kẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ ní nǹkan kan àti níbi gbogbo torí ẹ̀ ìyé ń fẹ́ kọ́kọ́ sọ nú ẹ̀ náà ibi òun náà fẹ́ kọ́lé sí. kákọ́ máa ṣàyẹ̀wò. torí èdè ẹ kọ́ lọ ṣe ètò ibi ẹyẹyin sínú ẹ̀ tán kébìrẹ̀ sí ní yẹyin ni ọjọ́ èdè ẹ ọba iye wa yóò jí ìṣòbó òrókò ni ibi orí ní yẹrin sí. èébú ló fi bẹ̀rẹ̀ òun ló fi parí rẹ̀. ẹ wo ẹjẹ àpolówó ọjà. kálọ̀ polówó. ẹ káàbọ̀ padà lẹ́yìn tá a lọ fún polówó ọjà yẹn o. Ojú Táyé náà lè tòótọ́ gorí atẹ́gùn tẹ̀ ń gbọ́ lọ́wọ́ yẹn. Ìkànnì Fresh lábẹ́òkúta náà la wà 107. Tí gbogbo àwọn ọkọ̀ Ojú Táyé bá ti dá sí lọ́kọ̀ọ̀kan èjèèjì tán. Ẹ̀yin ará ilé náà lóore ọ̀fẹ́ àti bá a dá sí gbogbo èyí tẹ́ ẹ darapọ̀ mọ́ lójú òpó Facebook wa ìlàrí wọn mo rí àfáà nìyá àkátayé ìyá Àjẹ̀bú. Ìyá Àjẹ̀bú. ǹjẹ́ ayé ò bá mi. Kí ni contribution yín sí ìta àgbéyẹ̀wò lónìí? èmi máa gbé bo. ó dá o jẹ́ ń ṣe wá ẹ̀fọ́ ọ̀rọ̀ fẹ́ sọ yẹn. kò rí náà dé bá akẹ́tùnú sọ̀rọ̀ náà kan yìí ó yẹ ẹ̀kan yẹ wulẹ̀ wò kan yìí gbẹrun lórúwó lẹ̀ fowúlẹ̀ kélé gbọ́ o náà dé òkan sọ̀rọ̀ sí nǹkan rúfọ́ bá àti fọ àwọn yẹmi wo òrùn fọ ká ṣe mọ̀ fọ ọ̀rọ̀ technology òrùn fọ kò rí má support rẹ̀ nápá bẹ́yẹn torí fọ wọn ń ro nìyàn bá fẹ́ ṣe ó nìyàn ò gbọ́dọ̀ nẹ̀ bẹ́rù àti ìwé ìṣàlá kọ̀wé nìkan rèm ló bẹ̀rù tó ń ti wé o kó nìyàn gbégbèdéke nírun ó ṣeé ṣe kó nìyàn má rí ṣe fàpẹẹrẹ ulé tí dàwọ̀ ní ìpínlẹ̀ Ògùn náà rí ní ayé ìjọba ọkàn rè jẹ́ fọ́ náà dán má wádìí ọ̀rọ̀ yẹn wọ́n fọ́ àwọn ràn lò èròjà ràn lò gẹ́gẹ́ bí wà gẹ́gẹ́ bí bá a lẹ́gbàá ṣe fọ̀rọ̀ yẹn náà dénẹ̀ wọn èdà tó bó tilẹ̀ jẹ́ fọ́ rúre fà rújọba rè kọjá ṣe dẹ́kun àti gbóhùnṣẹ́ rónìyàn dúdú rẹ̀ yẹn àmọ́ ọ̀pọ̀ ènìyàn wọ́n mọ òdì rè ṣẹlẹ̀ náà dénẹ̀ kọyìn fọ́ àwọn Chinese rán gbéṣẹ́ wọn jẹ́wọ́n adé ìrorò ń fẹ́ sọ ó fọ kábílẹ̀ lérè ràn àfẹ́ ṣe fọ ṣòwò elégbé etí ikú omi yẹ́lò mìíràn nẹ̀rùn torí fọ wúwádìí jẹ́ kó yẹ ní fọ ulé ràn fọ òdáwò ní kò yíyẹn wọ́n fọ ulé alájà 15 àbí rí olégbà òun lágbára lẹ̀ yẹn gbé lágbálá ulé yẹn ròǹgbé fọ kẹ́ẹ̀fẹ́ kọ́ ọ àfọkẹ́ máa kọ ìjọba ìpínlẹ̀ Èkó rùn fọwọ́ sí ulé alájà 15 péré rúlẹ̀ rẹ́mísọ́rì rè lẹ́kọ̀ọ́ o wọ́n dẹ̀ fọ́ wọn gbọ́ yìí o kọ́yìn lọ kọ́lákọ́ ilé alájà 21 wà náà dé ìjọba dictate fọ wọn tí kọ kíní yẹn kọjá ṣó ń fẹ́ wa máa wò tẹ́ ṣó ń fẹ́ wa máa wò tẹ́ ṣó ń fẹ́ wa náà ló dé dictate fọ o ti kọ kọjá àrùn náà fọ kókọ wọn gbé gbèdéke lé nóṣù keje July August September November fọ onídóṣù mẹ́rin o ẹfúnṣẹ́ lẹ́ o
ẹ jẹ́ ká wo bí kinní yẹn bó ń ṣe máa rí o alẹ́ 415 ló ń fẹ́ gbé kó padà gbé 21 yẹn ṣùgbọ́n dédé wọn ẹ kúrò níbẹ̀ ẹ fúnṣẹ́ yẹn lẹ̀ wọ́n gbé gbèdéke oṣù mẹ́rin lé ṣáwọn òṣìṣẹ́ dẹ́yìn bẹ́ẹ̀ o kọ́lá ń ṣiṣẹ́ o kò yí di fọ ọmọdẹ́rù ó dẹ́ dáṣà kan náà kan yìí kò níyàn lára búrẹ́dì kò ń bọ́ọ̀dì lé kó gbé èpo pólíbàgì kò dáná ọ̀nà kó rẹ́ ṣú kò kó lóru rẹ̀ àárẹ̀ ṣùgbọ́n kó ṣí iṣu àdébàbálẹ́gbà ń ṣe bá ìwọ́rẹ́ mu kó ṣí iṣu ló ń kọ́kọ́ tẹ́lẹ̀ pólíbàgì yẹn kó wá gbé búrẹ́dì ní wàláì wọn adélé wẹ̀ ṣé wọn má ṣe rẹ́gẹ́dẹ́ bá a ti fọ́nṣọ́ ṣe gbé jáde nínú bẹ́kìrì ń rè ṣẹlẹ̀ gẹ́nẹ́rì yẹn ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ fọ etí ẹlòmíràn ó ti di àwọn ènìyàn rán fọ nígbà dé mìíràn kí ṣe kàn fọ kẹ́ ṣe pílánì wà kẹ́ ẹ kọ́lé ubéwé o àfẹ́kọ́ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ o duplex àfẹ́kọ́ béwé o upstairs àfẹ́kọ́ béwé o dédé yẹn rán ṣé wọ́n mọ̀ fọ́tò ráǹfààní ènìyàn wọ́n ṣe ń fọ ọkàn ṣe ẹlòmíràn abá ìkọ́tù ẹnì ṣe ìyẹn kalẹ̀ bí wúkejì ẹlòmíràn náwó ọdẹ kò wó lẹ́wọ́ gidi rè lẹ́kọ̀ọ́ wúlé rè má standardi ṣùgbọ́n àwọn agbaṣẹ́ṣẹ́ mìíràn ìwú ka wọn wà ó lè ní wọ́n wà wú ka gidi fápẹrẹ náà ọdún ọkàn yẹn mi kan lọ́kàn kò rí ọ̀nà méjì rẹ̀ gba sáìtì yẹn wọlé ọ̀nà kejì rán gba kò símẹ́ǹtì sọ́dá àwa ti lẹ̀ mú ìjàre ìṣẹ̀lẹ̀ nẹ́yìn ulé sìmẹ́ǹtì ń gba wájú wọlé òǹgbẹ́yìn bòde ọ̀rọ̀ ọ̀la ìṣàlà ulẹ̀ ràfọ́ká lọ yanjú nírọ̀lẹ́ ẹjọ́ náà pàkà ìrí mẹ́rin rántí kororu ọ̀kadà ọ̀rọ̀ mi sọ̀rọ̀ àtìtọ̀rọ̀ 12 years ago rán kororu ọ̀kadà mẹ́rin tọ̀ntọ̀n báṣà bá yé wa àìtọ̀ntọ̀n tọ́ntọ́nà wò ṣe bá mi rán kororu ọ̀kadà wọ́n kó sìmẹ́ǹtì yín tọ́ntọ́nà amúfọwárẹ̀ ní sìmẹ́ǹtì yẹn kan ìlú ọ̀nàkèrè wá fọ yébé center wímọ̀rọ̀ máa ṣe dédé ohun rẹ̀ ṣiṣẹ́ nínú fọ́kọ́ kó báàgì sìmẹ́ǹtì ránṣẹ́ wa wọ́n máa ṣe mẹ́rin ààrẹ yẹn rè dẹ́nẹ̀ náà dẹ́ ti mọ fọwọ́ àmì àti ṣọ láìnọ́ọ̀nù sìmẹ́ǹtì wọn alákó láìnọ́ọ̀nù sìmẹ́ǹtì ní sáìtì rẹ̀ wọn fi rọ́pò tẹni orúwà yẹn òkú dẹ́ káàtó dídàgbà ṣẹṣẹ alùbáríkà kò nìyàn tọrọ nírúkúrú àlùbáríkà ní kókó wà oníyàn bá ń ṣe wẹ́lẹ̀ gbowó ọ̀ràn kan kó fi rajà ọ̀ràn kan ònìyàn gbọ́dọ̀ gbowó ẹ̀kún kó fọ́ọ̀ má fi rajà ẹ̀rìn ìyẹn ṣe torí ìdí èyí àwa ti kàlẹ́ ẹnìkan bá bá ẹni sọ káfẹ́ tí unu káfẹ́ gbọ́ fọ́ kíní wèwé gbọ́dọ̀ ṣe wáyé o kádẹ́yìn níbẹ̀ á gbọ́dọ̀ ṣe kò sí ní àdéhùn gbàjọba òpìlẹ̀ kò ti sọ wọ́n sọ mẹ́ẹ̀ẹ́dógún kí ni wọ́n lè gbà wọ́n fílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ó ṣe irun rẹ̀ ṣẹlẹ̀ kò má ṣẹlẹ̀ àkọ́kọ́ wúkejì náà àdóòdé ti mọ fọ́ wọ́n ti ṣe kọjá àlà yẹn wọ́n ti darí ìdúró tí lóṣù mẹ́rin fúnkẹ́ kúrò níbẹ̀ ó yẹ kí wọ́n kúrò níbẹ̀. bó bá tiẹ̀ máa wá dà wó báyìí gan. etí lẹ́ni pọ́ ọ̀pọ̀ ènìyàn rè wà níbẹ̀ rè lérè láwọn jẹ́ ọjọ́ wọn. ẹ ṣeun ìyá àjẹbù kò ní bàjẹ́ fún gbogbo wa. àṣẹ o àti dédé ni o. pápá ńlá ṣojú ráúráú. ẹ bá a dá sí ìdáhùn pé yẹn. ẹ̀rọ kó kí máìkì gan gírì. gídẹ̀ ṣe. ọ̀rẹ́ ẹgbẹ́ àfisẹ́rù adákẹ́ mà ní ó ṣe olóòtú àmì ẹ̀nu atọ́kùn jàre adáfẹ́ ò ní gbọ́mọ sí ilé òsì ní wó pa wá náà ò ní wó pa wá náà lágbọ́rọ̀ lọ. ìwé máa sọ sí ọ̀rọ̀ yẹn ó máa yẹ̀bà tèmi máa fẹ́ yàtọ̀ díẹ̀ sí ti. go straight to the point. tí ó ti yé nìsín tèmi á fẹ́ yà díẹ̀ ọ̀nà náà ni wípé ṣáàrí ilé ìyówó yìí wọ́n ń pariwo dáhùn sọ ní sìká ní iléwo wọ́n ní kí wọ́n kọ́ alájà 15 wọ́n la kọ́ 21 sérí rẹ̀ àwọn àjọ yóò sọ fún ọká ní 15 ló lè gbé kí ni wọ́n ń ṣe nísìnyí ṣáwọn yẹn ò lè dìde ìgbà tí wọ́n ti ń kọ́ kí nìyẹn lọ ṣé wọ́n lè dìde kálábà pé ṣé bí 15 la ní kẹ́ ẹ kọ́ ó ti wá di 21 kí ni dé bí ìbá ṣe pé ká ní ìlú ó ti dé dáadáa ìgbọ́dọ̀ sọ mẹ́ tó tiẹ̀ nísìn wọ́n ti la mọ́wọ́ fún wọn lẹ́yìn. wọ́n dìde ní ránṣẹ́ fọkàn dúró fọkàn fún ọ̀nà oṣù mẹ́rin wọ́n gbọ́dọ̀ dẹ̀yìn bẹ́ẹ̀ láàdọ́ dídé rán rí fọtí kọjá 15 yẹn. eléyà lẹ́kẹ̀jọ kọ́ là ń tiẹ̀ ń sọ gbogbo ìyókù. ìyá Ìjẹ̀bú mo gbọ́ ìyẹn yé mi àmọ́ ṣá tẹ́lẹ̀ èmi ṣiṣẹ́ kọ́lékọ́lé rí dáadáa torí iṣẹ́ ẹ̀gbọ́n mi ṣe ni at least mo sì lò bí ọdún 15 lẹ́nu kínní yẹn bá a bá ti ń ṣiṣẹ́ bá a bá ti ṣe kọ́ńkéré báyìí àwọn àjọ ẹ̀ máa ìlú Èkó ni arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ni onírù lọ́hún ni ọ̀rọ̀ tí ń sọ yìí bẹ́ẹ̀ ni ó ṣe kí jẹ́ pé mo rú kọ́ńkéré o ó jẹ́ kiri ẹ̀ pé site manager lè mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀gbọ́n tèmi ní oní developer ó ti yẹ ẹ̀gbọ́n tèmi ní developer
èmi ni ṣé sùúrù jẹ́ fún lọ́rọ̀. àní àwọn tó ń ru kankan náà wọ́n fi fi ṣe nǹkan mo ti ẹ̀rù rí mo rántí bíi 21 years ago. ó kẹ́ ẹ̀ ní sọ olóòṣè mọ́níjà eléyìí mọ́níjà àbí ilé ẹyẹ ní ṣe mọ́níjà. elédùn mi fún ẹ kò sí rí ilé àyàsọ ní Kétu ilé bàmùbàmù ló wà níbẹ̀ ṣé wọ́n ń gba igi náà kàfi kọ́lé bàmùbàmù. a kò tiẹ̀ lè pè é wá sí Kétu. torí mi ò mọ́lé bàmùbàmù kọ́. bá Kétu ṣọ́ọ̀tì yé nìsín. máa kó pọ́npọ́n báyà rẹ. kò tiẹ̀ kó pọ́npọ́n kan kó ṣe wọ́pọ̀ tán nípa igi nípa ìbàjẹ́. ọ̀rọ̀ náà ń dùn ẹni o ti mọ̀ pé kò sí olè ṣe fún mi. bí báyé wa bá ti ṣàlàyé ọ̀rọ̀ wọn tán ẹ̀yin ará ilé láǹfààní àti máa pè ẹ ti mọ nọ́mbà tẹ́ pè sí yẹn nọ́mbà tẹ́ pè sí rẹ̀ o. wẹ́rẹ̀ jọ pé nọ́mbà sí yẹn. mo kàn ń pè é. adáfẹ́ jàre àwọn àjọ ẹ̀ máa wá tá a bá ti ń ṣe kọ́ńkẹ́rẹ́ bóyá à ń ṣe dẹ́kìnì àbá ń ṣe ìkíní lọ́wọ́ wọ́n máa wá wọ́n wá gba sáǹpù yẹn wọ́n bá ti gba sáǹpù yẹn gbà yẹn wọ́n wá gbé kíní yẹn wọ́n gbé lọ sí láàbù. wọ́n lọ wo bó gbára ẹ̀ ṣe tó bó ṣe ń ṣe gbà yẹn nìyẹn o kò sẹ́nìkan tí ń bribe ẹnìkan ò bribe ẹnìkan torí bá wà tiẹ̀ gbọ́n wà tiẹ̀ dé ojú wọn máa le ju òtí nílẹ̀ bá wọn sọ̀rọ̀ wọn kàn ti dé ká gbé kíní wọn dé kíní ẹ bọ́ọ̀sì wọn máa fúnra wọn gbé kíní ẹ wá wọn ni ó yà bùsí náà ó yà put it there náà wọn sọ. ó yí ẹ lóòótọ́ yìí ṣàgbélẹ̀ kan ó bá bẹ̀ kọjá lóòótọ́. wọ́n á sọ àbùkíní ẹ̀ wọ́n á wá gbé lọ bí fọ́múlà yà bá ti lò wọ́n bá ti yàtọ̀ sí ó yẹ ká lò wàhálà dé ni wọ́n sì ń kọ́lé atọ́kù lọ sí bábìsì lè ní aláwẹ̀ ń bẹ̀ gbà kan rí wọ́n ti sanfíìlì rẹ̀ ká ń kọ́lé jọ̀rànjọ̀ràn sí rẹ̀ wọ́n ń ṣe dáadáa àmọ́ ṣá bí èèyàn bá ti máa tajà bẹ́ẹ̀ bá ti ń tajà erùpẹ̀ àbí kí náà pé owó òkúta ni máa gbà ó ti yẹ lóòótọ́ ni wọ́n ń ṣàyẹ̀wò ilẹ̀ sì máa ń rí àwọn ibì kan wà bí ẹ bá ti gba foundation báyìí nìsín bí ẹ bá ti ṣàkíyèsí àwọn ibì kan ibẹ̀ yẹn bí ó bá ti jẹ kòtò díẹ̀ báyìí ó máa la ṣàkóbá fúnlẹ̀ lókè ní ṣó ti yé yín àwọn kíní yẹn wà nù rẹ àwọn ní pàṣẹ àmọ́ kíní kan tó wà lọ́kàn mi máa sọ àwọn bíríkìlà yìí wà lágbègbè tiwa náà bíi wọ́n máa ní kó ní onílé máa gbélé fún kání kẹ́ẹ̀lá kọ́lé ìsìmẹ́ǹtì ogúre ìyẹn máa la lo mẹ́ẹ̀ẹ́dógún ká máa la kó márùn-ún rẹ ká máa la ta ọlọ́run àmúyé o bẹ́ẹ̀ ni mo fa àkókò yẹn sọ fún yín ni torí àwọn àkóbá ìkíní yẹn jẹrè o. ìwọ́n ti ẹ̀dùn mi ní gbogbo ọ̀rọ̀ kẹ́ ìwọ́n dùn mí jù ní pé mú tó gbé lọ́lọ́ ṣe lẹ́kọ̀ọ́ ìjọ́sọ̀ àdì mánéjà ẹ̀sáìtì mú tó gbé lọ́lọ́ ṣe. ọ̀rọ̀ tí o máa tẹ̀ tí ní nígbà ọ̀lọ́ ṣe mú tó gbé lọ́ àlọ́ ti di kankéré mánéjà má máa kí ó fà wá. ilé rè. hello ẹ kú ìrọ̀lẹ́ o. kí lorúkọ yín bo lẹ tí ń bá wa sọ̀rọ̀ yìí. ojú òkú kẹ́ ń ṣe ra tó. yanjú rẹ lè ní. ọ̀rọ̀ tí ṣiṣẹ́ gbé kalẹ̀ ọ̀lẹ́ ọ̀rọ̀ tó ń pa tá ọlọ́mọdé kan tuntun ọ̀rọ̀ tó ń pa ní lẹ́kùn púpọ̀. torí mo ní àǹfààní àti débi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá fojú kan ibẹ̀ yẹn èèyàn àgbàgbé tó ń jẹ́ ọrọ̀ ayé. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ní ìbẹ̀rù ọlọ́run fi bẹ́ẹ̀ sí ní ara wọn. nígbà tí èèyàn kọ́ ní alájà 22 kí ni abẹ́ta sọ́nà lọ́wọ́ rẹ̀. kò yé mi o. gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ní ilé àti tí wọ́n gbé iṣẹ́ fún ẹni tó ń sojú tó ń jẹ́ bóyá mínísítà bí nǹkan kan tó jẹ ní Lagos State tó ń sojú àwọn tó wá fẹ́ kọ́lé láti máa gba ìyọ̀ǹda.